Fire got building in Lagos. orí tó kò wọ mẹ́ kò tó bẹ́ẹ̀ ó sì èéfín yẹn gan lè pàyàndà èéfín yẹn ayé dàn á má dàgbà pé iṣẹ́ mi dà náà. ó sì jó lókè lẹ́yìn. ó ti pọ̀ gan ibù yìí tí ilé ìpè mí sí gan kò pọ̀ tó yẹn tó ṣe national kiri kò pọ̀ tó yìí rárá. orí tó kò wọ mẹ́ kò tó bẹ́ẹ̀ ó sì èéfín yẹn gan lè pàyàndà èéfín yẹn ayé dàn á má dàgbà pé iṣẹ́ mi dà náà. ó sì jó lókè lẹ́yìn. ó ti pọ̀ gan ibù yìí tí ilé ìpè mí sí gan kò pọ̀ tó yẹn tó ṣe national kiri kò pọ̀ tó yìí rárá. orí tó kò wọ mẹ́ kò tó bẹ́ẹ̀ ó sì èéfín yẹn gan lè pàyàndà èéfín yẹn ayé dàn á má dàgbà pé iṣẹ́ mi dà náà. ó sì jó lókè lẹ́yìn. ó ti pọ̀ gan ibù yìí tí ilé ìpè mí sí gan kò pọ̀ tó yẹn tó ṣe national kiri kò pọ̀ tó yìí rárá.